Báwo ni ọmọ lójú? Oh baby. Ṣé wàá okay ṣá? Mo wà okay wọ́n kọ́ náà. Àlàáfíà lèmi náà wà o. Mo máa ti rí fídíò kan tó ṣe tó pe rẹ̀ ní Abdulsamad. Mi understand. Ó funny. Gbogbo àmọ̀ pé Christian ni ẹ̀ náà, ṣé nítorí Christmas ti dé ló ṣe sọ bẹ́ẹ̀? Rárá o, mo kàn decide ni o. Mo ti di Muslim náà. In fact, mo ti ń lọ mosque mo dẹ̀ ti ń kírun. Mo ti gbọ́ tiẹ̀. Anyway, sweetheart, ó tiẹ̀ ní reason kan tí mo ṣe pé o. Ó mọ̀ wípé ọdún ti fẹ́ wọlé dé sí January 4. Okay. Láti ṣe àwọn nǹkan mo máa ní ìdòwò látọwọ́ ẹ̀. Mo fẹ́ change wardrobe mi. Mo fẹ́ ra àwọn fóònù tó jẹ́ pé olójú mẹ́ta yẹn mọ̀ tó jẹ́ pé ó ní kámẹ́rà mẹ́ta. Especially nǹkan tó tiẹ̀ wá gbé mi wá sọ́dọ̀ ẹ̀ gangan kò ju wípé mo need láti ra Bond Street. Bond Street. Mo fẹ́ ṣe irun ọdún. Irun wo tún nìyẹn? Ó mọ̀ pé irun yẹn gangan ló ń pè ní OPP ó pọ̀ pa. OPG ó pọ̀ gan. Ta ló sọ pé kò pọ̀ KPK? Irun yẹn baddest. Tẹ́ pé tí ọba ló bá. Ó máa gùn láti orí àkọjá àfààní. Kí ló dé ṣógun láyé? Anyway, money is not my problem, ó mọ̀ náà. But kó tó ṣẹlẹ̀ ni pé mo ṣe mistake kan. Mo lọ enter wrong password. So wọ́n wá block account mi. Wọ́n dẹ̀ ní ó di in the next 14 days kan tó rectify ẹ̀. Kí ni mo gbọ́ tó sọ yẹn náà? Wọ́n block account. So 14 days ló máa tó rà. Ṣé 14 days ti wá pé? Ṣebí torí Christmas ló ṣe pé rẹ̀ ní Muslim sí tó bá ti máa fi di ìgbàlẹ́yàwó àti sọ̀rọ̀ ẹ̀dẹ́ fídíò. Babe ní sùúrù náà. Jọ torí Ọlọ́run. Irú mi láìkì ẹ̀ má máa fi rú ẹ̀ lọ mi. Ṣé pé àwọn fún ẹ ló láwọn òṣìṣà? Ṣebí Valentine àtúndé ń sìn àtúgbọ́ story tó fẹ́ sọ. Ìgbà yẹn kò lè sí any problem. Kọ́mọ já padà nù kó get out kó lórí fóònù fún mi. Nonsense. Hello. Ó ti jápa.